The doctor, Flezzy, only of the big doctor. Tell your one. If fancy my Urhobo, fancy Iminiyo, I get the boy from na caviar or caviar. Our son, take a Korea or caviar. But say it will be Christmas in a job. We are doing. Oh, June, I mean, you're right now. At Pososo, I near the Iminiyo to do. Abomena caviar. Also, I na to do. Ojú kọ́ yóò bára pọ̀nà orona jẹ́ iná wọ́n bá yóò bá ro Iminiyo kó kórè sí rí ojú kọ́ yóò sẹ́mẹ́rà rè wàdó àṣọ ìbí ojú ọyọ sáwà ẹ̀rà rè àpòsóso mẹ́fùkì bí kò wá sí gbẹ́wọ̀ wá wó mo ti rí abọ́mọ̀nà ọkà gbéyà ìṣẹ́ra rẹ̀ yẹ́rẹ̀ ìrà ìgbà wọ́n dá wọ́n mẹ́mìlẹ̀ náà sọ̀kì náà wà náà. YouTube, Waff Nation, DrFlezzy already in charge. Odjevwedje, Apososo Emesevwobue, Okpari, Abomena Okawiana, Egba Ogene, àwa ìlú ni Okawia. When I was just showing you no na. So you doctor, memle we wash out, oka drop okenana. Me ọmọ Iminiyo, mi megbo wa ń gbé uke kí àwọ̀ kọ́mọ Iminiyo.